ṣé rí grandmother mi aláfẹ́ ni wọ́n wá náà fẹ́ bá mi sùn níbi téèyàn ti ń yàgbẹ́ àmọ́ ní kábíyèsí sá pé mi ì lè ṣe bẹ́ẹ̀. dẹ̀ ṣe wá rí àwọn lọ́ba Ògùn state ẹ̀rọ àwọn nǹkan táwọn ọba Ògùn state ń ṣe wọ́n ti bìlí pé ọlọ́run ni wọ́n kó gold mi ó kó aṣọ mi gbogbo pants mi undies mi bàtà mi àwọn expensive shoes expensive bag mi gbogbo nǹkan mi pátápátá ó wà ní palace. kábíyèsí ṣe court registry fún Níkẹ́ inú kábíyèsí tún lọ ó tún ṣe court wedding fún Yínká ni wọ́n máa wà wọ́n lèmi nìkan ni wọ́n máa mọ̀ níyàwó wọn pé àwọn lè ní kán erase mi dànù pé àwọn lè ní kán pa mí dànù wọ́n á bá mi jà ń gbà yẹn wọ́n ní pé àwọn fi máa bá mi sùn nídìí mi. wọ́n padà wá sí life mi ní bíi 3 years ago tó ń sọ fún mi pé ọmọ pé kí n wá fẹ́ wọn mo lè sọ fún wọn pé mi ì fẹ́ wàhálà mi ì fẹ́yàn tó bá ti níyàwó pé mo gbọ́ pé wọ́n ti níyàwó at that time mi gan ṣì má rí. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́lẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu Christy mo sọ fún wa pé Christianah tó jẹ́ olórí ọba jọ̀gá yìí ó kọ lẹ́tà ńgbà náà àwọn nǹkan tó kọ sínú lẹ́tà àtàwọn ọ̀rọ̀ tó sọ mo fẹ́ ká gbọ́ látòkè délẹ̀ ẹ má dìde o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ máa ṣíà ẹ jẹ́ kó délé kó dóko ọ̀rọ̀ Christy bó ṣe jẹ́ látòkè délẹ̀ ìtàn ìgbésí ayé ẹ̀ pẹ̀lú ọba Adékẹ́yẹ tó jọba jọ̀gá orílẹ̀ òun náà lè fẹ́ gbọ́ yìí ẹ ṣíà ẹ subscribe síbẹ̀ mo sọ fún wa pé bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. mo ní mo ṣe má rí wọ́n ní kí n wá fẹ́ wọn pé sínsì ọkọ tèmi tí mo fẹ́ tó ń máa tì tèmi pé kí n wá fẹ́ wọn má níyàwó wọn kọ́ wọ́n ní aṣẹ́wó ló ń ṣe káàkiri ní Turkey pé àwọn ò ní interest láti fẹ́ pé wọ́n ti lé lọ pé bó ṣe ń ṣaṣẹ́wó local ló ṣe ń ṣaṣẹ́wó international pé àwọn èèyàn send evidence wọn ibi tó ti ń báyàwó wọn sùn oríṣiríṣi wọ́n send ẹ̀ sí mi. Kábíyèsí now came to London ní June 2023 before then 2022 October wọ́n ti ń bá mi sọ̀rọ̀ pé kí n jọ kí báwọn gba fóònù pé àwọn máa sanwó ẹ̀ fún mi mo láti lọ sí EE I send you the evidence mo láti lọ sí EE láti lọ gba fóònù fún kábíyèsí tí màá máa san lóṣooṣù because it's contract and it's contract for 24 months I send him the phone through ọ̀rẹ́ wọn kan báyìí lọ́n fi ní kí n bá wọn send ẹ̀ mo send ẹ̀ through ọ̀rẹ́ wọn yẹn kábíyèsí làwọn máa sanwó ẹ̀ fún mi lóṣooṣù that was October 2022 wọ́n tún bẹ̀ mí pé kí n má bínú contract tó ń lé kò tí ì bọ́ sí pé tó bá ti bọ́ sí pé wọ́n máa sanwó yẹn lóṣooṣù kó wọ́n á backdate ẹ̀ mo lókè so à ń sọ̀rọ̀ títí wọ́n ṣàní kí n wá fẹ́ wọn so June 2023 kábíyèsí now came to London wọ́n wá sọ fún mi pé he came to London fún birthday grandchildren wọn. mo fẹ́ kẹ́ máa fọkàn dé kinní ọ̀hún bó ṣe ń lọ torí pé báwọn ọ̀rọ̀ ọ̀hún ṣe ń lọ yìí gbogbo ẹ̀ pátápátá yóò padà já síbì kan torí ẹ̀ mo sọ pé ẹ fọkàn sí ọ̀rọ̀ Christy o kẹ́ ẹ sì fọkàn sọ̀rọ̀ tọba náà pẹ̀lú. so grandchildren ọmọ princess ọmọ mọ́mí princess that introduced me to you so now ìgbà tó ń débi ìgbà wọn wá ní pé ibi tí ọmọ yẹn gbà fún wọn pé kò wà conducive pé kò ibẹ̀ yóò yẹ fún ọba láti máa wà pé ibẹ̀ yóò dá rárá má lókè wọ́n wá ní òkè pé kí n yá wọn ní £1,000 pé àwọn á fún mi padà mo wá kówó yẹn fún wọn cash mo kó fún wọn kò sí lára 53 million mo kó cash yẹn fún wọn wọ́n wá ní òkè pé àwọn á fún mi padà wọ́n fún mi padà wọ́n ní kí n má wọrí pé àwọn á fún mi padà má lókè bẹ́ẹ̀ ni pé ṣe ni máa yẹn máa fi ìkan sẹ́nu báyọ̀ sọ̀rọ̀ ni that was in June last year wọ́n wá ní pé òkè pé àwọn á ṣe birthday fún mi ní July birthday ní palace mo ní òkè inú mi tiẹ̀ ti dùn pé wọ́n máa ṣe birthday fún mi wọ́n ní kí n kọ́kàn mi lè balẹ̀ pé wọ́n níyàn kankan ní palace wọ́n wá ní pé kí n wá sí Nàìjíríà mo wá sí Nàìjíríà lóòótọ́ kábíyèsí ò san 1 penny fún tíkẹ́ẹ̀tì bí èmi náà ni mo ra tíkẹ́ẹ̀tì mo wá sí Nàìjíríà mo wà ní palace kábíyèsí wọ́n ṣe iv pé wọ́n fẹ́ ṣe birthday fún mi kinní kan bọ̀ gbogbo owó birthday ìtọ́nà ọwọ́ mi náà ti gbà ìyẹn ti kúrò bẹ́ẹ̀ then after ta ṣe birthday tán wọ́n wá láwọn fẹ́ mi legally bá ní kábíyèsí ẹ̀ mọ̀ pé mo sì má rì pé mi lè fẹ́ yín pé mo láti ṣe divorce wọ́n ní kí ló ń ṣe pé torí ọkọ ẹ pé ó ti ṣe kò tí ò dáa fún ẹ ó nà ẹ kinní kan pé àwọn bá mi ṣe wọ́n á ní òkè so wọ́n ní pé mo ní ibo náà ti máa ṣe wọ́n ní wọ́n bá mi ṣe divorce yẹn wọ́n wá gba owó lọ́wọ́ mi mi wá mọ̀yàn tó bá ṣe èmi ò mọ anything nípa Nigeria divorce torí mi ṣe kan rí. Olúbùnmi Christianah sọ pé òun ò mọ̀ kankan nípa Nigeria divorce ó ní ọba ló lọ ṣe o pé gbogbo ohun tó bá ṣe kò yé òun
wọ́n gbàgbé pé ọba ní ọkọ kẹrin tí Christianah máa ní, ó sì ti jáwé ìkọ̀sílẹ̀ fáwọn méjì. ẹni tó bímọ àkọ́kọ́ fún òun náà la àmórúkọ ẹ̀, ó ti bímọ òun kó tó di pé ó tẹni ilé ọkọ. ẹ̀já máa bọ́rọ̀ ọ̀hún bọ̀. So wọ́n wá gbowó lọ́wọ́ mi, mo ṣàrí pé like 3 or 4 days later wọ́n wá send document kan sí mi pé kí n wo document yẹn kí n amend ẹ̀ pé if there is any error ní name àti orúkọ àti kíkíjà wo if there is any correction ní orúkọ both defendant and the complainant. So wọ́n wá wò pé orúkọ mi bí she is complainant àti defendant wá ní pé kò ní pé bàbá ọmọ mi pé wọ́n wá sí court pé torí pé ìgbà tí judge rí gbogbo bó ṣe lù mí, I will send you the picture, pé ìgbà tí judge rí gbogbo bó ṣe lù mí pé torí bẹ́ẹ̀ ni wọn ò ṣe nídìí kíní pé lílù yẹn lásán pé ó ti fa ẹjọ́ ya pé straight away náà dá ẹjọ́ ní judiciary court. wọ́n ní okay, so wọ́n wá ní pé kí wo if there is any correction, wọ́n á rí pé kò sí correction ní orúkọ everything wà okay. wọ́n ṣàbá mi ṣe fake divorce, èmi ò mọ̀. so wọ́n wá ní okay náà tí mo ti divorce pé kí kò ní copy dání, pé kémi kò ní copy dání ni pé mi ní láti stress ara mi, pé kò ní láti sign gan, pé sí ìsàn ti dájọ́ yẹn péjọ́ tó wá fẹ́ bá mi fa wàhálà nìkan ní kí n ṣẹ̀mú dání, pé kò ní mọ̀ sí pé àwọn ti divorce, pé mo ti divorce ẹ̀. èmi ò kúkú dá nǹkan kan mọ̀, wọ́n ní àtọ́rí pé wọ́n jọba at least wọ́n máa mọ̀ more than èmi tí mi ń gbé Naija. wọ́n ní okay, so wọ́n gbé mi lọ sí registry ní December 20, wọ́n gbé mi lọ sí Abẹ́òkúta registry, a ṣe registry and wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ wọn ní registry pé ṣé ó mọ ẹni ọ̀dà obìnrin tí kò yẹ kó reason tí wọ́n fi lè tó wá papọ̀, nígbà tó ti jẹ́ kí n believe pé àwọn ti ṣe register tó ti divorce yẹn, èmi náà sọ pé kò bí mọ any other reason. àṣàṣe I will send you our wedding registry court. so wọ́n ní okay, so after that a ṣe registry yẹn. After that last year January a wá ṣe birthday fún kábíyèsí. After that ṣe birthday fún kábíyèsí ní last year January, kábíyèsí ṣàn gbowó lọ́wọ́ mi, wọ́n tún ní kí n yá wọn lówó to the state yẹ pé wọ́n tún ní kí n yáwó lọ́wọ́ àwọn ọmọ mi first born mi, tó bá ti ní kí n yáwó lọ́wọ́ owó mi kì í mọ nǹkan tí mi kì í mọ how to say no. màá wá nǹkan yẹn fún wọn ní bẹ́ẹ̀ pé ṣe náà fògùn mọ́, màá ti ṣe kíní ètò pé màá wà pé bàbá ẹ̀ tí mo fi lọ ṣerú nǹkan mẹ́rin fún kábíyèsí bọ́ máa ti ṣe tán kí n tó ṣe mọ̀ wá ṣe náà fògùn fẹ́ mi gan, because normally kò yẹ kí n ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. man yẹn is such a fetish person anyway, mi ì mọ̀. so aṣáṣe birthday wọn tán, owó tó ṣàtìgbà lọ́wọ́ mi before his birthday is about 54 million tí mo wá calculate yàtọ̀ sí cash tí mi ní evidence. then gold mi wà ní palace, ìgbà àkọ́kọ́ tó di pé wọ́n ṣe birthday yẹn wọ́n bá mi kó pamọ́, wọ́n ní àwọn ò lè jẹ gbèsè o pé wọ́n bá mi kó pamọ́ pé torí kíní yẹn ó wọ́n gan, gold yẹn 4 pence ni ó wọ́n gan. The gold is more than 70 million. In fact that gold is going to be about 90 million because ó ti pẹ́ tí mo ti ra àwọn gold yẹn. so mo ṣàbá mi kó gold yẹn pamọ́, mo wá bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ wọn pé kán bá mi gbé gold mi. anyway gbàtà parí birthday mo fún ní January, wọ́n wá síbí báyìí ní ìkẹ́mi ni èmi padà wá sí London ní February 6, so that February 5th to February 6th, one of the dates mo ṣáà wá sí London. àwọn náà wá sí London padà ní February 12, ìkẹ́mi ní February 12, ibà náà ti ṣe Valentine. so he now came to my house, ó wá ní pé ìgbà tó wá rí lèmi wá ní pé wọ́n thank God pé wọ́n choose right. ọ̀rọ̀ ọba àti Christy, àyà gbọ́n Ògúngbè gbọ́n, àyà ń tiro Ògúngbè náà sì ń tiro, ẹ̀ ń bá yára lògúngbè. Christy fẹ́ di olórí láàfin, ọba pẹ̀lú nílò owó Christy. pé àìní wọn dùn gan ni o pé wọ́n choose right. even nígbà tí wọ́n ṣe birthday mo meet Dàpọ̀ Abíọ́dún mọ̀ mi before day wọ́n ti mú mi lọ sọ́dọ̀ Dàpọ̀ Abíọ́dún mọ̀ mi dáadáa, máa send the picture mi àti Dàpọ̀ Abíọ́dún sí yín, ṣe understand. anyway ìgbà tó wọ́n wá sí London wọ́n ní pé kémi kan lé mi pé ibà ìkéré fún olórí. èmi tó yẹ pé 4 bedroom ni mò ń gbé o, 4 bedroom house apartment duplex, ilé tí mo ti rà láti 2010 tí mo struggle gbogbo ogún mi gbogbo ìyà tí mo ti jẹ, ilé tí mo ti rà. wọ́n á ní pé kémi ta pé àwọn àfọwọ́kun pé kí n jẹ́ ká lọ ra lé mi. tẹ́ bá rí Ọlọ́run ló yọ mí, mo ti gbé léyè sí for sale torí kan tó bá ti ní kéèyàn ṣe kíákíá mo ti máa ṣe. ọ̀rẹ́ mi kan ló wá pè mí pé kí ló ṣe mí, ọ̀rẹ́ mi yẹn gan mú láti bàjà pé ó ní kí ló ṣe mí tí mo fẹ́ ta lé mi pé. so nígbà tí kábíyèsí wá sọ fún mi pé tí bá ní òkè tí bá ta lé
wọ́n á ní pé ká lọ máa wọlé ilé tèmi is about 600,000 tí bá tà mo ṣe jẹ báǹkì ní 100,000 tí bá ní 500,000 okay 500,000 pounds ilé tí kábíyèsí lọ wó ilé 1 million wọ́n ní òkè kábíyèsí báwo la ṣe máa san owó ilé tó kù wọ́n ní ara kí n bá wọ̀rì pé kémi sì jẹ́ ká ta ilé yẹn náà pé tábà tẹ̀ tí ìrówó ká máa lọ máa yálé gbé wọ́n ní kábíyèsí kò dáa kéèyàn lọ gbalé kéèyàn lọ ti máa gbélé ara ẹ̀ kó wá lọ tà kó wá lọ máa gbélé mi rẹ́ǹtì mo ní ìyàn bọ́ sí wọ́n ṣàbá mi jà wọ́n wá bá mi jà ń gbà yẹn wọ́n ní pé àwọn fi máa bá mi sùn nídìí mi nígbà tí mo sọ fún wọn pé ọ̀rọ̀ ilé yẹn pé kò dáa pé mi rò pé mo lè ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ bá mi jà wọ́n wá. ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré èwo ni ti bá ní sùn Latidi. wọ́n wá náà fẹ́ bá mi sùn níbi téèyàn ti ń yàgbẹ́ mo ní kábíyèsí sá pé mi lè ṣe bẹ́ẹ̀ wọ́n wá bá mi jà mí ìwà before then wọ́n ti kọ́kọ́ sọ fún mi pé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ṣe sùúrà torí pé wọ́n rí lémi pé lémi fáìn gan so torí pé mo sọ pé mi ìgbà kí wọ́n bá mi ṣe nídìí mi wọ́n kàn déédéé bá mi jà ní mi ìṣẹ́ wọn déédéé bá mi jà ní before then bíi 3 days before kó tó di pé mo sọ fún wọn pé mi lè ta léyẹ sí òsì any other means fún mi láti rà mí wọ́n wá ní pé kí n jọ kí n tẹ̀lé wọn kí n bá wọn rọgbà fóònù mi mo tún bí àṣẹ náà tún fi kan sẹ́nu ni mo tún tẹ̀lé máa yìí lọ sí EE mo tún lọ gba Samsung Fold 5 Samsung Fold 4 ni mo gbà fún wọn ní 2022 October gbogbo receipt wà ní ọwọ́ yín ni mo ti sẹ́ndẹ̀ sí mo tún tẹ̀lé wọn mo tún lọ gba fóònù yẹn fún wọn wọ́n tún ní wọ́n máa sanwó ẹ̀ dé níyì kábíyèsí ò sanwó fóònù yẹn fún mi tẹ̀ káàntì owó fóònù yẹn mọ́ that phone I'm paying £187 lóṣù máa san fóònù yẹn fún 24 months lóṣooṣù mo ń san almost 500,000 naira fowó fóònù mo dẹ̀ máa san lódidi ọdún méjì mi ti calculate owó yẹn mọ́ owó tó gbà lọ́wọ́ mi o ìgbà tí mo wá sọ fún wọn pé mi lè ṣe tí mi lè jẹ́ kó bá mi sùn nídìí wọ́n ṣe mọ̀ bá mi jà nìyẹn wọ́n ṣe ìgbà tó ṣàpadà lọ sí Naija wọ́n ṣe gbógun tì mí nìyẹn láì bá wọn jà wọ́n ṣe sọ fún mi pé kí lèmi èmi ò tẹ́ mọ kankan mi tẹ̀ wá bèèrè lọ́wọ́ kábíyèsí owó tẹ promise mi àwọn owó mi kọ́ wọ́n ṣe gbógun tì mí nìyẹn wọ́n ṣe lọ padà lọ sọ́dọ̀ obìnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ nìyẹn meanwhile wọ́n sọ fún mi pé àwọn ò ṣe marriage pẹ̀lú obìnrin. ìyẹn lórí Adéníkẹ́ tó bá ń fẹ́ tẹ́lẹ̀ èyí tó kù láàfin tí Christy sọnù ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n ló ń dọ́kọ̀ káàkiri òní ọba ń sọ yìí o pé ọba padà lọ sọ́dọ̀ ẹ̀ pé òun ló máa fẹ́ ọ̀nà sọ fóun tẹ́lẹ̀ pé òun páwọn ò fẹ́ mọ́ ó ní torí pé òun ò gbà kọ́ba ó bòun sùn Latidi ọba padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀já máa gbọ́rọ̀ ọ̀hún bọ̀. pé àwọn ò fẹ́ mọ́ mo wá lọ ṣe investigation mi mo wá realize pé wọ́n tẹ̀ ṣe the same registry fún woman yẹn in 2019 I think it was October mo ti send the evidence yìí àwọn àti woman yẹn lọ́jọ́jọ́ wọṣọ aṣọ òkè white aṣọ òkè black and white and blue yẹn ẹ̀rí pé registry náà ti ṣe marriage tiwọn but mi mọ ibi tó ti ṣe ó dẹ̀ pé bá registry kan but kì í ṣe ti Abẹ́òkúta I'm not sure so ìgbà tí mo wá rí kinní yẹn àwọn èèyàn abẹ́ẹ̀ ti send oríṣiríṣi sí mi bí kan tí kábíyèsí ṣe oríṣiríṣi máa ní ok kábíyèsí ẹ jọ̀ọ́ o àwọn owó mi kọ then àti gold mi àwọn ẹrù mi tó wà ní palace àwọn aṣọ mi torí máa yóò jẹ́ kí n kẹ́rù mi mọ̀ pé bó ṣe máa ṣe nìyẹn mi mọ̀ pé bí kábíyèsí ṣe máa ṣe nìyẹn àwọn èèyàn abẹ́ẹ̀ sí send message sí mi pé ó mọ̀ ọmọ tèmi wọ́n wọ̀n ẹ kábíyèsí 419 ni pé bó ṣe máa ń dùpọ̀ obìnrin káàkiri nìyẹn ó wá ní woman kan tó ń pè ní Kánò ní tí wọ́n ní woman yẹn ló kọ́ palace wọ́n ní kábíyèsí gba owó lọ́wọ́ woman yẹn náà ìgbà tí ọ̀rọ̀ yẹn tó dé kí ni woman yẹn gan wá síta woman yẹn wá síta tó wá confess pé ìgbà tí kábíyèsí fẹ́ fòun ṣoògùn owó lòun ṣe sá kúrò ní palace mo lè send the voice woman yẹn sí yín so you understand the kind of person we are dealing with máa send the voice woman yẹn sí yín wọ́n nígbà tí kábíyèsí fẹ́ fáwọn ṣoògùn owó làwọn sá kúrò ní palace kó má bàa fún wọn ṣoògùn owó meanwhile wọ́n ti sọ fẹ́mi náà pé kémi náà kí n lọ sí village mi pé wọ́n tọrọ ọmọ Èkìtì ní mí pé kí n lọ sí village mi kí n lọ kíákíá pé kí n jẹ́ ká ṣoògùn owó pé tó bá jójú mi náà fẹ́ gbà sílẹ̀ pé kí n gbà sílẹ̀ pé tó bá jẹ́ ọwọ́ mi náà fẹ́ gbà pé kí n gbà sílẹ̀ tó bá jẹ́ pàmì kọ̀ọ̀kọ́ rẹ̀ wọn kan ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé oògùn owó náà ṣe mi understand odidi ọba kó máa ṣe kíní ó wá sọ fún mi ó lóun mọ Dàpọ̀ Abíọ́dún ó ní for my information pé òun ní gbogbo wọn níkàáwọ́ pé nǹkan tóun bá ti ní káwọn ṣe pé in fact pé ní Nàìjíríà pé tóun bá ní pé kó delete gbogbo data èèyàn lórí system ó ní wọ́n máa delete nítorí ó láwọn mọ Dàpọ̀ Abíọ́dún pé àwọn mọ Davido uncle Adémọ́lá Adélékè ní kábíyèsí fi jẹ bàbá ọba ṣe understand kó lè torí nǹkan tó máa jẹ ẹ̀gbọ́n Adémọ́lá Adélékè ní kábíyèsí mú àsọ̀rẹ́ o ó wá lọ fi àbúrò ṣe gbọ́rú ẹ̀rí ó wá lọ fi àbúrò ọ̀rẹ́ ó lọ fi jẹ bàbá ọba bàbá ẹ̀ ṣe understand ṣé ó yẹ bẹ́ẹ̀ kéèyàn máa fi èèyàn tí èèyàn jù lọ kí n máa fi irú mo ṣe wà yìí sí kí ló máa fi àbúrò ọ̀rẹ́ mi kí n máa fi ṣe ìyá mi torí nǹkan tí wọ́n fẹ́ gbà torí kó lè máa rí wọn tò ó lóun mọ Ọbásanjọ́ ó lóun mọ so many people
tó máa fi dí pẹ̀lú mi ó lóun máa dí pẹ̀lú mi pé má ní mo wá bèèrè lọ́wọ́ wọn pé ok kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ sọ ìṣẹ́ ẹyọ kan báyìí tí mo ṣe fún mi wọn lè sọ nǹkan tí mo ṣe wọ́n ṣàfẹ́ fìyà jẹ mí torí pé mi léèyàn ní Nàìjíríà so mo try best mi àwọn ọ̀rẹ́ wọn try best wọn ó ní ọ̀rẹ́ wọn kan Eselu try best wọn àwọn ọ̀rẹ́ wọn tó kù àwọn ọ̀rẹ́ wọn kankan wọ́n try best wọn pé ẹ̀yin lẹ́ṣẹ̀ ọmọ yóò ṣẹ̀yìn ẹ jẹ́ ká bẹ̀ wọ́n ní kí n lọ jókòó torí tèmi wọn kì í bá Eselu sọ̀rọ̀ mọ́ Eselu àti wọn sọ̀rọ̀ mọ́ Eselu ló ṣe bẹ́ẹ̀ sí máa wa ní court Eselu sọ fún wọn pé ìgbà kó tó di pé òun tẹ̀lé yín lọ ṣe registry òun béèrè lọ́wọ́ yín ọmọ yìí dẹ̀ béèrè lọ́wọ́ yín lójú òun wà ń bẹ̀ àbúrò wà bẹ́ẹ̀ pé ẹ wá pé wọn ò fẹ́ràn tó ti marry pé ṣé ẹ ní obìnrin kankan kábíyèsí sọ fún wọn pé kò sóbìnrin kankan pé àwọn ti níkẹ́ ti jà pé àwọn ti fi níkẹ́ sílẹ̀ àwọn ọ̀rẹ́ wọn gan ọmọ. ṣé ẹ ti wá rí ibi owú jíjẹ Christy báyìí ọ̀rọ̀ lórí Adéníkẹ́ tó gbọ́ òun náà ni ó jaláyà olórí Adéníkẹ́ kẹ̀ àwa di méjì láàfin rárá o kò rí bẹ́ẹ̀ ara tó ń fàjàre. pé kábíyèsí ṣe court registry fún níkẹ́ even kábíyèsí ó tún ṣe court wedding fún Yínká tí mo máa send voice ẹ̀ sí yín yẹn kábíyèsí ó ṣe marriage ó ṣe court wedding fún kò dẹ̀ tí divorce kankan nínú wọn ó wá lọ fẹ́ mi ṣe understand bigamy mo dẹ̀ sọ fún kábíyèsí pé kó tó di pé mo fẹ́ wọn mo ní ẹ wá mo ní gbogbo àwọn èèyàn tó ti bímọ fún yín kọ́ wọ́n lẹ́yìn ògiri ni wọ́n máa wà wọ́n lèmi nìkan ni wọ́n máa mọ̀ níyàwó wọn ṣẹ́rí ìkọ́ lè tá a máa ṣe sí fún Dàpọ̀ Abíọ́dún lẹ́tà ẹ̀ ẹ jẹ́ kó mọ̀ pé ó ti rí mi rí màá ṣe picture èmi àti Dàpọ̀ Abíọ́dún sí yín àti kábíyèsí even picture èmi àti Démọ́lá Adélékè èmi náà ti ẹ máa mi sọ sínú ti Démọ́lá Adélékè àti Dàpọ̀ Abíọ́dún even tẹ́ a máa send ẹ̀ sí Ìyábọ̀ bàbá Ìyábọ̀ that is Ọbásanjọ́ màá send picture èmi àti Ọbásanjọ́ fún mi kábíyèsí sọ fún mi pé kò sí kankan tí mo lè ṣe sẹ́ẹ̀ pé àwọn ló ní Nàìjíríà pé Nàìjíríà wọn ló wà pé òfin nǹkan tó bá ti ní kó ṣẹlẹ̀ ní Nàìjíríà ló máa ṣẹlẹ̀ pé who am I pé mi tó yẹ kémi lọ bínú kú kémi lọ bínú para mi pé who am I èmi tí mi gbé Nàìjíríà kí nìkan tí mo mọ̀ pé àwọn lè ní kán erase mi dànù pé àwọn lè ní kán pa mí dànù pé torí àwọn ní bàbá nígbẹ́jọ́ tán ní Dàpọ̀ Abíọ́dún Démọ́lá Adélékè Ọbásanjọ́ àǹkò dẹ̀ ṣe wá rí àwọn lọ́ba Ògùn state ẹ̀rọ àwọn nǹkan táwọn ọba Ògùn state ń ṣe wọ́n ti bìlí pé Ọlọ́run ni wọ́n ti sọ ayé yìí dà wá lọ ṣe ló ń ṣèyàn bí ẹni ṣe ẹranko bẹ́ẹ̀ ni pé Ọlọ́run kọ́ ló dá wa. àwọn ilé tí máa tún rántí sí kábíyèsí etí mi ti kún ìgbà tí mo kọ́kọ́ dé palace yẹn àwọn èèyàn bá mi sọ̀rọ̀ èmi rò pé ṣe ni wọn kàn láì kábíyèsí yẹn wọ́n bá mi sọ̀rọ̀ tó jẹ́ pé tó dẹ̀ tó jẹ́ pé ṣe ni kábíyèsí máa ń ta ilẹ̀ onílẹ̀ tó ní máa ń ta ilẹ̀ onílẹ̀ àwọn èèyàn tó ní kábíyèsí tó ń bá wọn ṣiṣẹ́ ṣe ni kábíyèsí máa ń fìyà jẹyàn ṣe ló máa ń ṣe wọ́n bí ẹrú kábíyèsí 25,000 naira ní kábíyèsí fún àwọn òṣìṣẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ ló ti sá lọ ìgbà tí mo wà ní palace kò sí àwọn driver tí kábíyèsí gbà lójú mi wọ́n á tó 9 seated wọn ò lòjò oṣù kan tó máa sá lọ àwọn driver kábíyèsí àwọn security kábíyèsí tẹ́ bá gbọ́ àwọn nǹkan tó ń sọ nípa wọn ẹ mọ̀ pé máa yí pé èèyàn burúkú ni àwọn ará ìlú bí kábíyèsí ṣe fìyà jẹ ará ìlú yẹn kò sí nọ́mbẹ́ o ọdọọdún ni kábíyèsí ṣe tó ṣe birthday tó ń pe Wàsíù tó ń pe oríṣiríṣi tó máa fìyà jẹ ará ìlú tẹ́ bá rí kò síná ìyà náà fi ń jẹ àwọn èèyàn gbà wọn máa wá gbádá káàkiri wọn máa fìyà jẹ àwọn èèyàn tẹ́ bá gbọ́ nǹkan táwọn ará ìlú tó ń sọ nípa máa yìí ẹ̀rù á bá yìí sá brọ́dà mi ẹ̀rù á má bà yín èèyàn tó bá ti ń ṣe bí eléyìí kò yẹ lọ́ba tẹ́ bá rí tẹ́ bá gbọ́ àwọn oríṣiríṣi àwọn ìgbà tí àṣẹ in fact mo tẹ gbàgbé wọ́n wà kàn pé ní yèyé orí adé tí wọ́n máa yẹn tí kábíyèsí fi jẹ yèyé orí adé ìyẹn wọ́n fi jẹ màmá àṣẹ wọ́n yẹn àti kábíyèsí àṣẹ wọ́n bára wọn sùn àwọn kan ló ṣe wá sọ fún mi in fact driver wọn ó sọ fún mi ibi tó wà àti kábíyèsí ti máa ń pàdé hòtẹ́ẹ̀lì tó ti máa ń pàdé wọ́n yà dẹ̀ gbé ọkọ̀ ẹ̀ wá sí palace àṣẹ wọn bára wọn sùn woman yìí ló sọ fún mi pé bí Ọbásanjọ́ ṣe ó ní ṣe bí Ọbásanjọ́ náà àtàgbọn oríṣiríṣi ó nígbà tí Ọbásanjọ́ lọ ṣe kíní fún Ọbásanjọ́ lọ ṣe kíní fún Stella public disclaimer pé kí ni mo fẹ́ ṣe gan tí kábíyèsí bá tẹ̀ sọ pé òun tiẹ̀ fẹ́ yàwó mọ́ gan tó bá tẹ̀ lọ delete gbogbo registry document kúrò lórí system tí ó ní ṣèbí Nàìjíríà ni kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ṣe bọ́ ọba ní kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe mo tẹ̀ tún sọ pé okay ẹ jẹ́ kí n wá kó ẹrù mi mo ní mo níráì láti wá sí palace at least kí n kàn wá kó ẹrù mi ó ní mi níráì láti wá sí palace ó ní woman máa disgrace mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí máa yàn ò jẹ́ kí n wá sí palace wá kó àwọn ẹrù mi gbogbo aṣọ mi àwọn aṣọ kan wà tí mi tẹ̀ tí rán débi tí mi tẹ̀ tí wọ̀ àwọn eléyìí tí mo tẹ̀ tí rán tí mi tí wọ̀ gbogbo ẹ̀ wà ní palace wọ́n kó gold mi wọ́n kó aṣọ mi
gbogbo pants mi, undies mi, bàtà mi, àwọn expensive shoes, expensive bag mi, gbogbo nǹkan mi pátápátá ó wà ní palace. Mo ní kó jẹ́ kí n wá kó ẹrù mi láti early April last year tí màá yìí ti bẹ̀rẹ̀. Mo ti ń bẹ̀ wọ́n, mo send voice note lọ́nà mẹ́ta sí wọn pé kó jọ torí Ọlọ́run kó jẹ́ kí n wá kó ẹrù mi. Máa yóò jẹ́ kí n wá kó ẹrù, wọ́n ní wọn ò bí mi dáa, ẹ mọ̀, wọ́n ní wọn ò bí mi dáa kí n wá sí palace. Gold mi, that gold is going to be more than 90 million. Ṣẹ́rí grandmother mi aláfẹ́ ni, woman yóò máa ń ṣe, grandmother mi máa ń ṣe bíi mama cash madam. Tẹ́ bá mọ̀ cash madam ó jẹ́ aláfẹ́. Ṣẹ́rí grandmother mi ó jẹ́ aláfẹ́ gan. Ó ní gold méjì kan tó fún mi. Torí ọ̀dọ̀ grandmother mi ni mo gbé gbàdúrà secondary school. Ọ̀dọ̀ mama yìí ni mo gbé, mama yìí like mi gan, ó wá kó gold méjì fún mi. Gold yẹn alone, mi mọ̀, that gold now, that 2 gold will be about 80 million naira. Very heavy gold. That gold, mo tún wá ra gold yẹn, mo ti ra gold yẹn láti 2000 and I bought the gold around that time tí mo ra lé mi ni mo ti ra gold yẹn. Gold mi tí kábíyèsí tó wà lọ́wọ́ kábíyèsí now, gold mẹ́rin yẹn kí n má exaggerate, gold yẹn máa lọ sí bí 120 million. ẹ jẹ́ pé bóyá mo kàn kí n má kàn ó máa jù bẹ́ẹ̀ lọ, but kí n kàn sọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n tún gba 53 million naira lọ́wọ́ mi. Àwọn èèyàn tún wá blog mi, ẹ wá mọ̀ kó tó ṣẹlẹ̀, àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí blog mi pé mi lọ ṣe marriage láì fi ọkọ sílẹ̀, pé mi lọ fẹ́ yàn, pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú mi, obìnrin tó ń fi sílẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí bú mi, kò sí nǹkan tí wọ́n sọ tán pa mi. Mo wá padà wá sọ́dọ̀ kábíyèsí, mo sọ fún wọn pé àwọn èèyàn máa ń bú mi. Mo ní kí ló ṣẹlẹ̀, ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ ti ṣe divorce. Wọ́n ní kí n má dá wọn lóhùn pé obìnrin tó ń fi sílẹ̀ yẹn ni, pé ṣe lára ń ta, pé kí n má dá lóhùn kíní kan. At the end of the day, obìnrin yẹn náà wá padà lọ sọ́dọ̀ ẹ̀. Mi ì tẹ̀ bínú pọ́n padà lọ sọ́dọ̀ obìnrin. Wọ́n wá fìyà jẹ mí, wọ́n wá jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ìyà máa jẹ mí o. Mo ní ó tiẹ̀ dáa, ẹ ti ṣe nǹkan tí wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn, ó dáa. Ẹ bá mi kówó mi tó wà lọ́wọ́ yín, then owó fóònù tí mò ń san lóṣooṣù, ẹ bá mi kówó fóònù mi, then gold mi, ẹ bá mi gbé gold mi, ẹ bá mi kó gbogbo nǹkan mi tó wà ní palace. Kó wọ́n jọ torí Ọlọ́run, kó ṣàánú mi, kí wọ́n bá mi kó nǹkan mi tó wà ní palace. Kábíyèsí ò dá mi lóhùn. Wọ́n tún wá sí London ní this year ni àbí ṣé last year. Ó dà pé wọ́n wá sí bá ṣe December, ó dà pé wọ́n wá sí London. Ẹ̀dẹ̀ tó bá ń dùn ọmọ àlè ibẹ̀ náà ni ò tí ì dàgbà. Ẹ rí i pé kò sédè àìyedè láàrin Christy àti ọba Adélẹ́yẹ ìyẹn ọba Jọ̀gá. Nígbà tó di pé àbáraẹnisùn ni wàhálà dé. Wọ́n ní ọba fẹ́ kó máa bá a sùn láti ìdí, òun sọ pé bẹ́ẹ̀ kọ́, ìyẹn ní. Ìkejì ni pé ọba fẹ́ gba olórí Adéníkẹ́ padà. Christy ò sì fẹ́ ní olórí míì láàfin. Lọ́ba di pé ọba ẹ bá ń kówó mi tí ń bẹ lọ́wọ́ yín àti góòdì mi, ẹ bá ń kó gbogbo ẹ̀. Ìjà ló dé tó rìn dòwe, bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́nu wò. London ní December tó wá fún birthday Olúborí yẹn náà ṣe náà mú àtìyẹyẹ so that tó bá ní prophet Olúborí ni o, gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kábíyèsí wá mú wọn. Níwà gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n mọ iṣẹ́ tí kábíyèsí ṣe, wọ́n mọ àrà burúkú tí kábíyèsí ń dá, wọ́n mọ àrà tí kábíyèsí ń dá. Wọ́n wá àwọn èèyàn sọ fún mi pé wọ́n ní wọ́n rí ọkọ ẹ̀ ní bí pàtí Olúborí. Mi sọ kankan, nǹkan tí mo kàn sọ fún wọn ni pé kàn jọ torí Ọlọ́run kó bá mi kó àwọn nǹkan mi tó wà lọ́wọ́ wọn, kí n má jìyà jẹ dànù gbogbo ìyà tí mo ti jẹ, kó bá mi kó nǹkan mi. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ rí pé mi lè ṣe kinní yẹn lánàá láti àná. Màá ti jí lọ síbi iṣẹ́ látàárọ̀ kí tó wọlé, kọ́lọ́n kó ṣàánú fún yàn ni. Òní tí ìbá lè ṣe kinní yẹn sìn, mo ti tètè jí láàárọ̀ tí mo ti wẹ̀ torí mo máa ṣiṣẹ́ from home lénìí. Ẹ rí, ẹ gbà mí ìrírù nǹkan bíi eléyìí rí, kí odidi ọba kó lóun fẹ́ báyọ̀ láṣepọ̀ nídìí, gbà á ní kí n máa láfùrọ̀ wọn, máa lágbẹ́ láì ṣe ẹranko, á ní kí n máa láìgbẹ́. Mo ní mi ì lè ṣe, wọ́n láwọn fẹ́ bá mi sùn nídìí, mo ní mi ì lè ṣe. Nǹkan tí mo ṣe fún wọn nìyẹn o. Ọjọ́ kan wọ́n bọ́ aṣọ wọn, wọ́n ní kí n máa láfùrọ̀ wọn. Mo ní mi ì lè láfùrọ̀ yín kábíyèsí, mi ì ṣe ẹranko, mi ì ṣajá, mi ì rírù kan bí eléyìí sà. So mi oníkẹ́jọ́ bí ẹ bá mi ẹ ṣàṣàánú mi bí mo ṣe máa gẹ́ẹ̀tì owó mi padà. Then gbogbo kan mo need the compensation as well, because tẹ́ bá rí báwọn èèyàn ṣe blog mi, tẹ́ bá rí àwọn ọ̀rọ̀ tó sọ sí mi lórí Facebook, kò sí mú láti sá kúrò lórí Facebook. Tẹ́ bá rí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí mi, àwọn èèyàn dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ṣé náà ń bú mi. In fact àwọn èèyàn tó ti bá mi sọ̀rọ̀ lórí mátà ní church mi, ojú burúkú làwọn èèyàn fi ń wò mí pé ṣé kò tán lójú mi, pé wọ́n ti sọ fún mi pé bí màá ṣe máa ń ṣe lélẹ̀, pé ṣe ló máa ń gbogbo èèyàn. Mi ì mọ̀ kankan, èmi rò pé torí pé wọ́n jọba dẹ́kun wọ́n tún jẹ́ èèyàn tó ti dàgbà pé wọ́n máa ṣe olóòótọ́.
pé ọba olórí ìlú pé ọba máa ṣe dáadáa ó máa wùwà dáadáa mi wàá mọ̀ pé irú èèyàn bíi eléyìí ni wọ́n even ọmọ kábíyèsí kí kábíyèsí máa sọ pé kí èèyàn kan lọ la igi mórí ọmọ ẹ̀ ṣe ni kábíyèsí máa ń ṣẹ́ ìpè odidi kábíyèsí mo ti witness kábíyèsí máa ń pe àyájọ́ ó máa ṣépè fún àwọn ọmọ tó ń ṣiṣẹ́ ní palace tí kábíyèsí máa ṣépè fún àwọn èèyàn tó dàgbà nínú ìlú ẹ̀rù máa ń bà mí ẹ mọ̀ bọ́ tó pé mo ti wọ̀ ọ́ mo bìlí pé tó bá réyàn tó dáa bíi tèmi báyìí wọ́n á change ṣe ló worse wọ́n wá tàn mí wọ́n tàn mí marry ni wọ́n tàn mí torí mo sọ fún wọn pé mi ì ṣe marriage pé tó bá yẹ pé wọ́n ti marry pé mi ì fẹ́ wàhálà pé mi ì ṣe marriage ṣé náà tàn mí o ṣé náà tàn mí wọ́n ti fẹ́ bá yé ọ̀tá mi jẹ́ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí mo fẹ́ kí máa yí gba justice tó deserve ìka èèyàn ní apààyàn ó ní kí n lọ yọ ojú mi tí máa lè pa mí tí ó bá ti pé Ọlọ́run tó yọ mí tí n bá lọ ta lé mi ó máa gba owó yẹn lọ́wọ́ mi ó máa sá lọ ó máa gba owó yẹn lọ́wọ́ mi ó máa sá lọ mo gbọ́ pé wọn ò lè wá sí Amẹ́ríkà mọ́ torí pé wọ́n ti ban ẹ̀ l'Amẹ́ríkà wọ́n ti commit so much atrocity to the extent tó yẹ kí wọ́n fi ban ẹ̀ l'Amẹ́ríkà mo ṣe gbọ́ gbogbo story ni mí ì mọ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ help me gbogbo how many times gbogbo ìgbà tí mo ti wá sí London sí Nàìjíríà láti London èmi ni mo máa ń sanwó tíkẹ́ẹ̀tì even ní jọ̀gá nílùú wọn tó bá dọjọ́ ọjà pé mo fẹ́ lọ ra nǹkan tí mo máa fi sóúnjẹ kábíyèsí á fún mi ní 5,000 naira ìgbà míì wọ́n á fún mi ní 6,000 naira tó bá pọ̀ jù ní kábíyèsí fún mi 10,000 naira àwọn nǹkan tí kábíyèsí dẹ̀ máa ń jẹ máa ń ra oríṣiríṣi nǹkan ìgbà míì mo máa ń ná up to 60,000-70,000 naira every market day tí màá fi ra nǹkan sílé tí màá fi ẹja oríṣiríṣi expensive thing ní kábíyèsí máa ń jẹ máa ra kan máa ra oríṣiríṣi máa fún mi 5,000 máa rẹ ẹja. tìmùtìmù kẹ́gbìn dànù ojú ń rí lé ọlá níyọnu gbogbo ìntànrí níta bẹ́ẹ̀ bá bi àwọn ọlọ́lá pé kí ni wọ́n ti ń dojú kọ kí ni ìlàkọjá wọn wọ́n á sọ púpọ̀ fún wa lọ́rọ̀ òun lẹ ti gbọ́ lẹ́nu Christy hùn ó sọ fún yín pé ìkànnì ọmọ aláṣẹ mídíà yìí ẹ máa gbọ́ kẹ́ ẹ máa wò ó bó bá ṣe ń lo àwa ò ní jẹ́ kí ti yín ó di sí o ẹ ṣí àyè fáwọn èèyàn ẹ jẹ́ ká mọ ohun tó ń lọ láàrin Bunmi Christy àti ọba orílẹ̀ ìjọ̀gá bó kò ní jù bá ń lọ tá a gbọ́ lábalábí tá a wà yìí láṣẹ Òdùmarè á tún pàdé lọ́jọ́ míì ọmọ aláṣẹ mídíà ẹ ṣí àyè kọ́mẹ̀ǹtì ẹ láìkí ẹ ire lónìí o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀.